Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Wọ́n lè má lè ẹ gbọ́ mi dáadáa, ẹ ṣe kò gbọ́dọ̀ kú ìyá dáadáa. Wọ́n lè má lè ṣe kankan fún President Tinubu, bọ̀ ṣẹ́rí gbogbo àwọn ọmọlẹ́yìn bàbá Tinubu wá ṣá wọn sẹ́wọ̀n. Àfi tó bá sá lọ, wá ṣá wọn sẹ́wọ̀n. Ṣẹ́rí àwọn Fúlàní, wọ́n ń dẹ Tinubu báyìí ni, wọ́n ń dẹ bàbá yẹn. Ṣẹ́rí gbogbo tó ń join APC yẹn, wọ́n kàn fi ti bàbá Tinubu síwájú pé ṣáà gbà tó fẹ́. Ṣé second time ló fẹ́ ìwọ gbà? Ọdún 4 ni Buhari ṣe 8 years. Hospital tí Buhari kú sí mo sì gbàbẹ̀ kọjá léni. Olórí kò ní àkútúkú ẹ̀ lọ́rùn. Do you know how much he was spending? They have covered Tinubu's face with ohun, juju, what if bojú ẹ̀? Until he fails, that's when they will now carry the juju away. But now they have covered his face with juju. And when they bojú Tinubu, they have covered Tinubu's eyes, so he will not see the right road to pass until he faces the election. That's when they will now kakuro, want to cast spell. There's a spell on him. That's why Tinubu needs prayers. In Abia State, Alex Oti will win. It's confirmed, except if there's no election. Except if there's no election. Sunday Igboho is not just a threat to national security. Sunday Igboho is a threat to the unity of Nigeria, and Sunday Igboho is a threat to democracy. To license those individuals pé kó máa gbébọn lórí pé ó fẹ́ help wa láti flush out àwọn Fúlàní àbí kankan nínú igbó is a no for people like us, and we will use our platform to speak against it. Ọmọ ẹni bàjẹ́jọ ni àbáyọ̀. Ọmọ ọ̀gbọ́n ẹni kọ́ mọ́ kú kí ní yára pọ̀ mọ́ bí àgọ̀. Mo nígbàgbọ́ pé ẹ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin dọ̀bọ̀dì yẹsà sọ. Wá ewúrẹ́ tó wọlé tí ọ̀kágò wọn mú so, àgùntàn tó wọlé tí ọ̀kágò wọn mú paléyà. Àkàdọ́ra Awíkòǹkò ló kọ mi, Àjàó Àrò ni mi Awíkòǹkò asọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe, ẹ̀ka ni mi ò máa dúró fọ́ tilé gbọ̀ngbọ̀n. Òtítálé ni mi ò máa rẹ̀rù mọ́ sọ. Ayére yín rè ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù, yín tó fún pin bí ẹ̀gbọ́n orí ọmọ yẹnuyẹnu. Mo kí nílẹ̀ alárèjì ọ̀sá ọmọ amúrin kan dọ́gbọ̀n agogo, ẹ̀ ńlẹ́ńlẹ́ ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀. Mo kí nílẹ̀ wárangọ àgàmọ̀ta èdè, gbogbo ọlọ́jà 16, gbogbo ẹ̀yin baálẹ̀ níjòyè gbogbo ẹ̀yin ọ̀sọ̀kúlò ìlú pátá náà ni mo kí pé àjíǹde àárọ̀ máa jẹ́ fún gbogbo wa. Gbogbo ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire bí ńlẹ́ lóko lódò lẹ́yìn odi, lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní kàn wá, ibi ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa. Well, ọ̀rọ̀ tó sojú lọ farasin n ò kàn mọ̀ bóyá ẹ̀yin ti rí fọ́nrán tí mo mú wáyé ni. Àwọn ọ̀rọ̀ kan ń bẹ nínú ẹ̀ tó kó sínú tó yẹ ká ṣàlàyé ká yànnà náà níwọ̀n ba. Lóòótọ́ kálukú ló wà entitled sí opinion wọn, lórí pé àwọn àgbà sọ̀rọ̀ kan wọ́n ní kò sí ẹni tí yóò ga kọjá ọgbọ́n orí ẹ̀, kò sẹ́ni tó máa ga kọjá ọgbọ́n orí ẹ̀, torí pé nínú orílẹ̀-èdè tí ń wá ń ó dogun ń ó dọ̀gbọ̀n orí ní ti wá ń ṣe báyìí lọ́la, lọ́sẹ̀ kan, lóṣù kan, lọ́dún tí ń bọ̀, tàbí láàrin ọdún 5, láàrin ọdún 6 yẹ kí n ti achieve nǹkan báyìí. Inú ọpọlọ ní ti máa ń jáde wá. Bó bá ṣe wá rí bẹ́ẹ̀, oríṣiríṣi àwọn èèyàn láti ní nílé ìjọba, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti jáde fún ìran wọn. Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Anthony Enahoro, Nnamdi Azikiwe, Tafawa Balewa, Amadu Bello, MKO Abiola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kálukú wọn ti jáde fún ìran wọn rí. Now, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, Àdìsá ọmọ Aládìkún, òun náà jẹ́ kan nínú àwọn tí wọ́n jẹ́ ajìjàǹgbara fúnlẹ̀ bàbá tiẹ̀ náà. Alára ti ṣe, kò sẹ́ni tó sọ̀rọ̀. Ajérò ṣe tiẹ̀ orí ṣe, Ọwárangán Àgá ṣe tiẹ̀ orí ṣe. Kí ló wá dé pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho? Àfárí igún, ayẹ̀sọ́ àkàlà, agẹkànnàkànbù àti òro, ó wá dorí àparò ẹ̀ lábẹ́ òmú mọ́.
kí ló ṣẹlẹ̀ sábẹ́ ẹja pọ̀n káfí fa táàfí fa. So arákùnrin yìí sọ̀rọ̀ ìbéèrè tó kọ́kọ́ sáré wá sọ́kàn mi ni pé irú èèyàn wo ló ń gan. Àkọ́kọ́ sọmọ káàárọ̀ òjíire ni, sọmọ Yorùbá àtàtà ni, bó bá jọmọ Yorùbá ṣé ó wà lára wọn tí wọ́n nífẹ̀ẹ́ sí ìlọsíwájú àti ìdàgbàsókè àti àlàáfíà ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ àlàáfíà tó sì ń wá ìdùnnú àti ìdẹ̀rùn àti ìrẹ́pọ̀ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire kò ní lajúlẹ̀ kí wọ́n máa kó àwọn ọmọ wa bí ìgbà tí wọ́n ń kọ́ ọmọ lẹ́yìn adìẹ. Kò ní lajúlẹ̀ kí ìjínigbé kó di lucrative business nílẹ̀ tiwa náà. Kò ní lajúlẹ̀ kílẹ̀ káàárọ̀ òjíire tá a ti nígbàgbọ́ pé ó wà nínú àlàáfíà kó wá di ilé ahoro tàbí kó wá di ilé ariwo. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú nípínlẹ̀ Kwara ńlá wọn tó nílùú ti sáfìlú lẹ̀ fáwọn jàǹdùkú fáwọn ajínigbé fáwọn ẹran fi kú oró pani. Ó wá jẹ́ pé the fear of àwọn ajínigbé is the beginning of wisdom. Wọ́n ti wá tàtà tòpò kúrò nípínlẹ̀ Kwara wọ́n ti tá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi wọn lápẹ́ ìpínlẹ̀ Èkìtì wọn ò jẹ́ kí ìpínlẹ̀ Kogi ó gbádùn. Àwa wò pé bí kíní bá kúrò níbìkan yóò tàtàrí lọ bòmíì tàwa lọ́mọ ẹni tí yóò kàn táníkù kan kó wá wí táníkù kan kó wá sọ ẹ̀dẹ̀rí èsẹ̀ nífẹ̀ẹ́ kú bẹ́ẹ̀ kẹ̀rí ikú wá bẹ̀sẹ̀. Wọ́n jí ọmọ 39 kó nínú ìlú kan eléyìí tó bàyàn lọ́kàn jẹ́. Ọmọ ọdún 2 ń bẹ́ńbẹ́, ọmọ ọdún 4, ọmọ ọdún 5, ọmọ ọdún 6, ọmọ ọdún 7, ọmọ ọdún 8 ní tó dàgbà jù láàrin wọn lọ́mọ ọdún 15 àbí 16. Now olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti ń kì í ṣe torí pé wọ́n jí ọmọ gbé ṣùgbọ́n torí pé ìjínigbé wà torí pé àwọn jàǹdùkú ti wà nínú igbó wa. Olójú ẹni tí ìfira rẹ̀ jìn bẹ́ẹ̀. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúṣe wọ̀nyí ńlá ti pínlẹ̀ àwọn tó yẹ kó ṣe lọ́wọ́. Ojúṣe ọlọ́pàá wà fún wọn, mobile police ní tiẹ̀, àwọn sójà wà ní tiwọn, navy air force ní tiwọn. Ó dàbí orin kan tá a máa ń kọ nínú manowar nne sanunde haike yaya ho yaya nne sanunde haike yaya ho yaya that soldier soldier dey for war yaya ho yaya that police dey for barrack yaya ho yaya that mobile dey for riot yaya ho yaya that navy dey for water yaya ho yaya that air force dey for here yaya ho yaya that manowar dey for action yaya ho yaya hunne sanunde haike yaya ho yaya hunne sanunde haike yaya ho ya hunne sanunde haike yaya ho yaya. Ó túmọ̀ sí pé gbogbo àwọn ojúṣe la ti pín fáwọn tí wọ́n ní but unfortunately wọ́n ti wà compromised bí àṣà olóyìnbó tó fi jẹ́ wípé kálukú ò sojúṣe tiẹ̀ mọ́ ojúṣe owó ni kálukú ń ṣe. Ìjínigbé di lucrative business nílẹ̀ wa. Sọ́jà ń jẹ́ ń bẹ̀, àwọn ọlọ́pàá ń jẹ́ ń bẹ̀, àwọn olóṣèlú ń jẹ́ ń bẹ̀. Orí àwọn aráàlú nídẹ̀ ń dálé. Mẹ́ bá jiyàn gbé tẹ ní gọ́ọ̀mẹ̀ntì ó sanwó. Ojú ẹsẹ̀ kọ́ ni gọ́ọ̀mẹ̀ntì ó sanwó. Àwọn tán jí gbé láti ìjọ inú ìsìn kí ni wọ́n fún wọn jẹ nínú igbó? Àbí èèyàn 40 something kí ló ń jẹ tí wọ́n jẹ? Ṣé wọ́n dáná oúnjẹ fún wọn ni àbí wọ́n mọ bẹ́gẹ̀dẹ̀ fún wọn jẹ? Àti ráwọn tó kú tó jẹ́ pé pákí tútù ni wọ́n fún wọn jẹ nínú igbó nígbà tí ó sì nǹkan tán fẹ́ jẹ. A man must eat. Béèyàn ó rìn lásán tí ó bá sókun nínú ẹ̀ kò ní lè rìn. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wá jẹ́ kan nínú àwọn akin ọmọ tó ní jàǹdùkú ò gbọdọ̀ gbénú igbó tiwa sẹ́ ẹja flush wọn jáde. Ṣùgbọ́n òun là ń mọ́ fàfà ìdí igi làbà. Ilé tíjọba ó tún dé lọ́la tí wọ́n ó tún mọ̀ pé jàǹdùkú ni. Ó wà ní kó tó dà bẹ́ẹ̀ o ẹja gbé ní legal way. A ti gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣìṣe dẹ̀ máa ń mú correction wá. Bàbá ṣèdánwò àbí bàbá ṣe test nínú class má bá gbà ọ̀gá olùkọ́ wa ó ṣe correction fún wa nìyẹn ní primary school. Ní bá ṣe correction fún wa kálukú ọmọ bí tó ti kùnà. Gbogbo nǹkan pátápátá òun náà láti láǹfààní àti ṣàṣìṣe. Tá a bá sì ṣàṣìṣe dandan ni ká ṣe àtúnṣe. Alright?
now ó wá wo wípé lọ́tẹ̀ yìí a fẹ́ dọ́wọ́ wú lọ́wọ́ ara wa ẹjá tó nílà gbogbo nǹkan ló nílànà tiẹ̀ nínú òfin kò sí ìlànà tó sọ wípé kò sófin tó sọ pé kí wọ́n má lè dá security outfit sílẹ̀ gbogbo àwọn security outfit a ní vigilante VGN vigilante kìnnìkan hunters association gbogbo ẹ̀ pátápátá láti kún ìjọba lọ́wọ́ ni kò sẹ́ni tó ní sẹ́ẹ̀lì nínú wọn àmọ̀tẹ́kùn kò sẹ́ni tó ní sẹ́ẹ̀lì nínú wọn ẹni tí wọ́n bá arrest wọ́n fà lọ́lọ́pàá lọ́wọ́ ọlọ́pàá ló ní final say ọlọ́pàá ni ó ṣe investigation ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ajínigbé sọ́lọ́pàá ni ó ṣe investigation tiwọn náà àwọn èèyàn kan ní ọ̀wọ́nú gbótọ̀ wọ́n ni wọ́n flush wọn bẹ́ẹ̀ bá ti lé wọn kóhùn bí wọ́n sùn síbẹ̀ ẹ̀ ní jẹ́ kí wọ́n dúró bẹ́ẹ̀ tó lé wọn kóhùn bẹ́ẹ̀ tó sún wọn síwájú títí tán fi máa kóhùn bọ́dà tí tán bá kóhùn bọ́dà tí yín ẹ wá fi wọ́n lẹ̀ fún bọ́dà ìlú tó kù báwọn náà bá lè lé wọn kóhùn bẹ́ẹ̀ kí wọ́n lé wọn wọ́n bá lè yọ̀ǹda wọn síbẹ̀ kí wọ́n yọ̀ǹda wọn síbẹ̀ ntólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń sọ nìyí o oríṣiríṣi security outfit ló ti wà ńlẹ̀ yìí lókè ọ̀yà wọn ní isba wọ́n fi ń ṣe sàríà wọn ẹnìkan kan ò bá wọn dá sí ẹnìkan kan ò bínú sí wọn wọ́n ń ṣe successfully wọ́n ní uniform kódà wọ́n ń gbébọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Múfúlì Ìwó ó dá security outfit lẹ̀ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ gbà tí wọ́n inaugurate ẹnìkan kan complain ní ló fi wá jẹ́ ìyàlẹ́nu fún mi pé wáì tí a lè sa ìrí kan dánú rẹ̀ sí kí ló dé tí ò lè sa ìsí ọmọ àlénú àwọn ọmọ ọkọ kí ló dé táwọn èèyàn máa ń well you can't blame anybody because gbogbo àná la máa ń nígbàgbọ́ pa gbọ́n ìfún àṣìwèrè gan kò gbà pé wèrè lòun ìjọ kọjọ́ tí wèrè bá ti mọ̀ pé wèrè lòun jọ́nà lára ẹ̀ yá ìjọ tí yẹn bá ti mọ̀ pé òun ṣe mistake náà ní correction wa gbogbo wa la máa ń gbọ́n nínú ìran wa gbogbo wa la máa ń rí nǹkan tán gbogbo wa la máa ń mọ̀ nǹkan tán àmọ̀jù tí bẹ́ẹ̀ kun sàárẹ̀ jẹ́ ni mo pè léyìí ẹjá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ fúnra lára wa òun là á mọ́ fàfà ní ẹjá fi ṣe. Sunday Igboho is not just a threat to national security. Sunday Igboho is a threat to the unity of Nigeria. And Sunday mi ò rò pé ẹ gbọ́ dáadáa bẹ́ẹ̀. Igboho is a threat to them. Sunday Igboho is not just a threat to national security. Sunday Igboho is a threat to the unity of Nigeria. And Sunday Igboho is a threat to democracy. Now, only Sunday Igboho is not just a threat to national insecurity, àti unity, àti democracy. Nbi tó ti wá jẹ́ bẹ́ẹ̀ kò yé mi. Ṣé Sunday Igboho sọ wípé káàrí ọmọ sojúṣe ẹ̀? Àbó ní kí gómìnà ọmọ sojúṣe ẹ̀? Àbó ní káwọn sẹ́nitọ̀ ọmọ sojúṣe wọn kán mọ́ sòfin wọn? Só ní káwọn adájọ́ ọmọ dájọ́? Só ní káwọn èèyàn mọ́ rìn? Só ní kí wọ́n mọ̀ yàn? Só ní kí wọ́n mọ̀ ṣe business wọn on a daily basis? Ó clear. Irú àwọn tí ń sọ̀rọ̀ yìí a máa rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ìran tàbí ọ̀tá orílẹ̀-èdè yìí. Àwọn tí wọ́n ń jẹ nínú ìbàjẹ́ tí wọ́n ń jẹ nínú bí orílẹ̀-èdè yìí ṣe ń dàrú lójoojúmọ́ àwọn tí wọ́n ń profit níbẹ̀ a lè rí eléyìí gẹ́gẹ́ bí ọ̀kan nínú wọn. Ẹ já gbọ́rọ̀ ẹ̀ síwájú. To license such individual pé kó máa gbébọn. License such individual but ilé ayé nìwọ́ wà. Ńgbà tí wọ́n dá isba sílẹ̀ ilé ayé lọ wà. Ńgbà tí Múfú Ìwó dá tiẹ̀ kalẹ̀ ilé ayé lọ wà. Ńgbà tán bẹ̀rẹ̀ hunters association ilé ayé lọ wà. Ńgbà tán register vigilante VGN oríṣiríṣi security outfit ló wà tí wọ́n dẹ̀ ń gbébọn wọ́n dẹ̀ ń maintain law and order káàkiri. Yes, Sunday Igboho sọ fún ọ pé òun fẹ́ máa gbébọn ó dá ẹgbẹ́ aláàbò kalẹ̀. Yes, láti dáàbò bo rẹ̀. Idiot òpònú tí ń sọ̀rọ̀ yìí bàbá ní kó nìṣó nínú igbó wọn ò bí dá kò lè wọ́bi kankan kò lè dá tatapa bó ṣe wà yìí. Lórí pé ó fẹ́ help wa láti flush out àwọn Fúlàní àbí kankan. Now ẹ gbọ́ tó sọ Yorùbá àbí ó nítorí pé lórí pé ó fẹ́ help wa àbó fẹ́ flush àwọn Fúlàní out nínú igbó wa
ẹ̀já bí dìdìrín léèrè ń pé sóun lè bá wa lé àwọn Fúlàní ọ̀hún kúrò. Ìgbòho ní kì í ṣe àwọn tí ń bẹ nígboro, Fúlàní ń bẹ láàrin wa every blessed day, Haúsá ń bẹ láàrin wa every blessed day, Ìgbò ń bẹ láàrin wa dáadáa tí wọ́n ń ṣe legitimate business wọn tá a dẹ̀ ń patronize ara wa, àjọ ń rìn, àjọ ń jẹ, àjọ ń mu, àjọ ń ṣe, àjọ ń rajà, àjọ ń bára wa ṣe business. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fi rẹ̀ pamọ́ sínú igbó, ẹni tó lọ sóko tó padà wálé, iṣẹ́ oko tiẹ̀ ní í ṣe. Ṣùgbọ́n ẹni tó fìdí pagbá sínú ẹ̀gàn, sínú igbó reserve tí ò wálé tí ò lọ́bìnrin kan, ó ní mission bẹ́ẹ̀ náà ó. Láì sọdẹ tó wẹ́ran lọ, ajọdẹ tó wá àyàn lọ, tàbọ́dẹ tí ń wá nǹkan tí ó kọjá tí ó gbé. So now bọ́gbẹ́ ẹni ṣe wá ń sọ Yorùbá lẹ́nu lọ́kàn wa, a máa fọkàn sí pé ọmọ Yorùbá ni irọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yíbò ló lè sọ Yorùbá jù wọ́tọ̀ ọjọ́ ọmọ Yorùbá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yíbò ló lè pòwe ju bó ṣe lè pòwe lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yíbò ló lè wọ ló jẹ́ pé tó bá kó aṣọ Yorùbá sára ó gbà pọ̀ ọmọ Yorùbá ni. Haúsá ń bá wa wọṣọ wa, Ìgbò ń wọṣọ wa, Fúlàní ń wọṣọ wa, in fact àwọn òyìnbó ń wọṣọ wa. So aṣọ kọ́ la fi dá Yorùbá mọ̀ mọ́ nìsín, láyé àtijọ́ la fi máa ń fadọ́ sọ́dá wa mọ̀ torí àwọn Ìgbò ní aṣọ tiwọn tó rẹwà tó wuyì gan. Haúsá Fúlàní ní aṣọ tiwọn tó rẹwà tó wuyì tó dẹ̀ bá wọn lára mu. Ìran Káàárọ̀ Oòjíire náà ní tiwa, ṣùgbọ́n tiwa dá yàtọ̀ gédéǹgbé débi pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ni máa ń fẹ́ bá wa wọ̀. Wọ́n wọ̀ ní Ghana, wọ́n wọ̀ ní Togo, wọ́n wọ̀ káàkiri. Okay, so now ẹ jẹ́ kí n kọ́kọ́ tiẹ̀ ṣàfihàn fọ́nrán ọmọdékùnrin yìí, ẹ jẹ́ sọ fúnra lára ẹ̀ kí n tó wá ṣe analysis eléyìí tó kù. Now pápápá ẹ jẹ́ kí n sáré sọ ọ̀rọ̀ kékeré kan. Now bó wá ni bandit ṣe bẹ̀rẹ̀? Mo bá kíní ìpàdé lọ́dún 2018 or 2019. Ní tí wọ́n jẹ́ kó yé wa ni pé according to allegedly wípé Nuhu Ribadu òun náà mọ̀ nípa ẹ̀. El-Rufai ó mọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n Muhammadu Buhari gangan ni orchestrator, ó ní initiator. Òun gangan ló sọ fáwọn èèyàn yìí pé ó nílò àwọn tí ó bóun gbàjọba Nàìjíríà pẹ̀lú jàǹdùkú. Tẹ́ bá rántí ńgbà tájagun fẹ̀yìntì Muhammadu Buhari tó kọ́kọ́ lose election gbàm, òkú tó sùn ọmọ níwọ̀nba, ọdún náà ni wọ́n pa àwọn kọ́pà, ọmọ gbọ̀ngàn wà náà kọ́pà tán pa tán gbòkú wọn wálé ńgbà náà. Ṣé ẹ ti rántí? Wọ́n dáná sun mọ́tò, wọ́n bá rí mọ́tò ọlọ́pàá wọ́n dáná sun, wọ́n bá rí police station wọ́n dáná sun, anything tó bá rọ̀ mọ́ security forces ni wọ́n ń kọjú ìbọn sí tán bá jàǹgbà náà. So lẹ́yìn ìgbà náà ló wá wò pé outside machinery yóò ṣiṣẹ́ dáadáa ju àwọn tí ń bẹ nílé lọ. Ẹ já gbọ́, bandi were created by General Muhammadu Buhari retired to oust Jonathan. It all started in April 2014. Ẹ̀ẹ́dẹ̀ wá rí i pé ó jọra. Eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Ẹ rí i pé kò sásà dànù ńbẹ̀, ṣùgbọ́n ká pè ní allegedly torí orúkọ àwọn tó wà ńbẹ̀. Now it all started in April 2014 when Muhammadu Buhari assembled his ardent supporters, promoters and strategists to determine how to remove President Goodluck Jonathan. Prominent amongst them were El-Rufai, Gen Dambazo retired pẹ̀lú àwọn kan. Ẹ ṣáà ti gbọ́ pé Buhari ò ní interest nínú òṣèlú. Àwọn Bala Muhammed ni wọ́n lọ pé, ni wọ́n lọ persuade ẹ̀, ni wọ́n lọ bẹ́ẹ̀, ìwọ nìkan la lè lò, ìwọ ló tó ṣe ìṣe. Torí pé ńjọ́ ogun bá lè láàánìrà alágídí ọmọ, everybody ló dá alágídí ọmọ mọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nísìnyí, ẹ mọ pààtì tẹ́ ti mọ̀ pé Awíkóńkó ni. Wọ́n á sọ̀rọ̀ jàngbọ̀n pé ẹnìkan kò ní tìjú ẹnìkan àbí kò bẹ̀rù ẹnìkan, wọ́n ní Awíkóńkó ni ẹ sọ fún. Awíkóńkó ni ẹ sọ fún. So now a decision was reached to consult
Miyetti Allah Cattle Breeders Association for assistance to boot Jonathan Goodluck out of office. Èmi àtẹ̀yìn mọ̀ dáadáa pé ariwo Miyetti Allah ló gbalẹ̀ gbàlúgbalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ló máa riwo wọn rọlẹ̀ nígbà tí wọ́n arrest olórí wọn tí wọ́n sọ sẹ́wọ̀n. Ṣé gbàgbé àwọn Miyetti Allah béèrè $1 billion lọ́wọ́ Buhari ńgbà náà. He settled them with 500 million naira. Ṣé gbàgbé ẹ fi mọ̀ wípé ó ṣe wẹ́kú àti ló tẹsẹ̀ bọ́ kọ̀ǹkọ̀sọ̀ ó ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu mẹ́ẹ̀lì kẹfà parí sí olóyè kẹfà. So wọ́n gbé alága Miyetti Allah was engaged to bring in foreign machineries torí pé àwọn tí wọ́n ń daran ni wọ́n lè daran láti ìlú kan yọ sí ìlú kan. Àwọn náà ń daran láti Nàìjíríà lọ sí Niger, daran láti Niger wọ Nàìjíríà, daran láti Nàìjíríà wọ Chad, daran láti Chad wọ Nàìjíríà. Bó nìrìn àjò Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nínú ìtàn tá a kà ń jò ní ṣe bí ọdẹ ni. Ṣé bọ́n àtàwọn ọdẹ ẹgbẹ́ tí wọ́n jọ pàdé ara wọn ni wọ́n jọ mọ́ra wọn náà jọ wá kíra wọn kó tó di pé ó dúró sọ́dọ̀ Oníkòyí ńgbà náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìrìn àjò yìí náà ó lè ní mẹ́sẹ̀ ó lè tọ̀ lórí àpáta. Àwọn ti Nàìjíríà ni ó fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn ti Chad. Àwọn ti Chad ni ó bá wọn sọ pé àwọn ará Mali ń wá sọ́dọ̀ wa á bá ń pè wọ́n á bá ń bá wọn sọ̀rọ̀. Wọ́n negotiate pẹ̀lú wọn, wọ́n sọ iye tí wọ́n mọ̀ gbà lóṣooṣù fún wọn. Àwọn ò dẹ̀ ríru owó bẹ́ẹ̀ rí lọ́n sọ fún ìyàwó àtọmọ pé àwọn ń lọ jagun, àwọn mọ̀ fowó ránṣẹ́ sí ẹ̀yin ẹ sáà mọ̀ jẹ́ kẹ́ mọ̀ mú kẹ́ mọ̀ yìnbọn dì. Ìgbà tá a bá fi dé á dé tẹrùtẹrù ni abuké wọ̀lú tẹrùtẹrù á dé towótowó ńlá wọ́n ti calculate. Jonathan tán wá torí ẹ̀ padìẹ tán fẹ́ fo torí ẹ̀ fagbọn òun ò dúró kò jẹ́ kán ka rìsọ́ọ̀tì tán tó yẹ congratulate Buhari ó ti mọ tí ń bẹ́ńlẹ̀. Bàbá ní asagídí nìsín ìṣẹ́jú mélòó gbogbo agbára ń bẹ lọ́wọ́ president ń bẹ lórí àlééfà ó lè sọ pé àwọn council bò. INEC ó jáde nìsín pé màgòmágó wà lórí election yẹn màgòmágó wà lórí àwọn tó dìbò so a council ẹ̀ á kéde àsìkò àtúndì dìbò kò sẹ́ni tí ó ṣe nǹkan kan. Wọ́n kó àwọn sọ́jà ta nìsín ẹ̀ ń bá dún pínpín wọn á ní ẹ gbé. So consequently, the national chairman of Miyetti Allah was engaged to bring in foreign machineries. Within a month, 2,000 Fulani fighters were brought in from Mali, Senegal, Niger Republic, Chad, Libya, to name but a few. Bọ́n ti sàwọn jọ káàkiri nu. Further 4,000 fighters were stationed in Niger and Chad on standby. Wọ́n kó 3,000 wọlé. Wọ́n rẹ̀ kí àwọn 4,000 sí ẹ̀yìn odi. Ẹ̀yẹ dúró ẹ máa wo bí nǹkan ṣe ń lọ o. So tágbára àwọn ilé ọ̀bá ká ẹ̀yẹ wọlé nígbà báyìí. Wọ́n ti múra lẹ̀ ti dira lẹ̀. Bá a ṣe ń yọ́ sólà ń yọ́ gbọ́ gbogbo ẹ̀ ni Jonathan gbọ́ àtàwọn tí ń bẹ ń jọba. Àwa gan ti mọ̀ pé wàhálà ó ṣẹlẹ̀. Òkú ó sùn sọ wá yẹ kó kò ó sùn torí pé èèyàn ó dìbò. Ìbí ọdún mẹ́jọ náà ló ti ṣe tó ti lọ yìí. Káná fàjàgbọ́n gbà yẹn ká ní Goodluck gbéjọba lẹ̀ wọ́ọ́rọ́wọ́ bí wọ́n ṣe máa jà nìyẹn tí wọ́n fi ba gbogbo ẹ̀ jẹ́. So 4,000 bẹ lẹ́yìn odi ní Chad wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ síbẹ̀ wọ́n pẹ̀pìn wọ́n kàn ń jẹun lásán. Buhari gangan ò lówó lọ́wọ́ tó pọ̀ o àwọn ilé ní kúwọ̀ ẹran Àjàyí àwọn àyànmọ́pin ẹran Olúgbòde wọ̀nyí ńlọ dáwùjọ wọ́n sá mọ̀ pé tí Buhari bá ti wọlé àwọn gbowó àwọn padà. So 4,000 fighters were stationed in Niger and Chad on standby. On arrival, they were assembled in Kaduna under the sponsorship of El-Rufai, allegedly under the sponsorship of El-Rufai, and were addressed by various northern leaders, including the Sultan of Soko, General Muhammadu Atokore, etc. Ńgbà tí wọ́n dé Kaduna ṣé gbàgbé pé mission wọn initially nígbà torí pé OPC wọ́n láwọn fẹ́ lé emir kúrò nílọrin wọ́n fẹ́ fọba Yorùbá jẹ ilẹ̀ Yorùbá nílọrin a fẹ́ gbà lọrin padà ìní mission tí wọ́n fi lọ mú Buhari wá
wọ́n ti wá wò wípé àwọn ọmọ táwọn nílé ò ní lè ṣiṣẹ́ yẹn, àwọn alágbára tí ń bẹ lẹ́yìn odi táwọn sanwó fún ni káwọn lọ gbé wá, àwọn esin ọ̀kọ́ kú tó jẹ́ pé ìjà náà wá jà tí wọn, àwọn ò ní fámìlì wọn ò dẹ̀ mọ̀ yẹn kankan. Gbogbo àwọn tó jágbàgbà ńlẹ̀ lókè ọya lọ́hùn wọ́n address àwọn people yẹn, because nígbà tí àwọn people yìí fẹ́ bẹ̀rẹ̀ sí ní jà, èmi àtẹ̀yìn mọ̀ wípé Rufai ni wọ́n kọ́kọ́ kọjú ìjà sí. Kaduna wọ́n ti kọ́kọ́ ń jiyàn gbé, Kaduna wọ́n ti kọ́kọ́ ń pààyàn, wọ́n á pààyàn lọ rẹpẹtẹ, wọ́n á jiyàn gbé rẹpẹtẹ. Rufai bẹ̀ wọ́n dáhùn. Later náà wá sọ pé kán sẹ́tù àwọn pátápátá kán fáwọn $1 billion nígbà tó wó níyì. Rufai tán bá pe Buhari nígbà náà, Buhari ò pí kọ́ wọn mọ́, ibi wá bẹ̀rẹ̀ sí pa wọ́n. N tó sọ wọ́n di tẹ́rọ gangan nu o, tán fi wá ń tẹ́rọ wá káàkiri, náà fi fọ́n sínú igbó, ní tí wọ́n jẹ náà kọ́kọ́ wá ń gbà náà. Àwọn olórí burúkú ẹran ìbọn yìí ń ló kó wọn wá sí wa lọ́rùn. Ẹ máa gbọ́. Specifically, General Buhari in his address told the fighters that, and I quote, "The British handed Nigeria over to us, the Fulanis at independence. The land, Nigeria, belongs to us. We must reclaim what belongs to us." He added that at the event that Jonathan Goodluck won the election, the Fulani machinery must fight until they regain control of the country. He assured them that the Nigeria army was behind them. Ṣé wọ́n ní gbàgbọ́? Former military head of state ni. Hausa Fulani dẹ̀ ní èèyàn rẹpẹtẹ nínú sọ́jà lásìkò gbà náà. Wọ́n ní èèyàn lásán nínú sọ́jà lásìkò gbà. Wọ́n láwọn top officials nínú sọ́jà ń gbà náà. Wọ́n wá ní retire military head of state rẹpẹtẹ ńlẹ̀. Àwọn nìkan náà wọ́n ní Yakubu Gowon, àwọn nìkan náà ní Ibrahim Badamasi Babangida, àwọn nìkan náà wọ́n ní Abubakar Abdulsalami, àwọn nìkan náà wọ́n tó ní Buhari. Former head of state ń gbogbo wọn. So gbogbo àwọn tí mo kà á lẹ̀ ni wọ́n ní loyalist nínú iṣẹ́ sọ́jà. Quote me anywhere. Gbogbo wọn ní loyalist tí wọ́n lè pè pé bá ti fẹ́ ṣe nǹkan lélẹ̀ tí wọ́n dẹ̀ sí bọ́n ṣe fẹ́ sọ pé kán ṣe tàbí bọ́n ṣe fẹ́. Ká tó wá sọ pé àgbàrí gan mẹ́rẹ̀ẹ̀rin o, kí wọ́n wá sọ pé wọ́n wá loyalist tí nínú iṣẹ́ sọ́jà. Sáwọn tí wọ́n promote tó jẹ́ pé àwọn náà promote wọn ni, àbáwọn tó jẹ́ pé àwọn ló pè wọ́n kán wá jẹun. Wọ́n gbọ́ràn sí wọn lẹ́nu fa. So ó ti sọ fún wọn wípé iléeṣẹ́ ológun ń bẹ lẹ́yìn wọn, reality dẹ̀ ni. Ṣé iléeṣẹ́ ológun, sáwọn iléeṣẹ́ ológun gbọ́ràn sí Jonathan lẹ́nu gbà yẹn, èmi àtẹ̀yìn lè testify, ẹ̀yin gẹ̀ testify sí tó bá jẹ́rọ̀ mọ́pa. Àjọ wà láyé àdèmọ́ tí ń lọ, ṣé wọ́n gbọ́ràn sí Jonathan lẹ́nu? Tìbí wọ́n kàn gbowó Jonathan, wọ́n kàn ṣe tiwọn ni. Tìbí lára ẹ̀ ní pé kàn ra nǹkan ìjà ogun $2.6 billion àbí 2. Kíni tó rà ń gbé $2.9 billion àbí nǹkan tí wọ́n pín láàrin ara wọn. Kí n Goodluck ṣe fún wọn. Èyí tó bá jẹ́ Bọ́lá Tinubu ni kò ní arrest gbogbo wọn ní wá jẹ́jọ́. So the mercenaries received initial training from the commandant of the Nigeria Defence Academy (NDA) and were sent to 6 camps in Ekiti State, Benue State, Katsina State, Kaduna State, Zamfara State and Borno State. Reality lọ́gbọ̀n. Bí wọ́n ṣe pín wọn káàkiri ńgbà náà nù. Helicopter wọn fi ń gbóúnjẹ wọn wá. Oúnjẹ tí wọ́n jẹ. Wọ́n tọ́jú wọn sí camp. Àwọn sọ́jà ní train wọn. Kò wá sọ pé àwọn kan kọ́ ló ní Nàìjíríà. In the camps, brand new pickup trucks, generators, etc. were provided for them. Nigeria Air Force helicopters were used to provide them essential supplies like food, water, drinks, and even arms and ammunition. Evidently, Jonathan Goodluck lost the election in 2015 through a well-orchestrated election organized by INEC under a Fulani chairman. Tán bá dé president wo ló gbọ́n jù ń sọ pé Jonathan, tán bá sọ pé president wo ló gọ̀ jù ń pè Jonathan.
Jonathan lẹ́ntì ń bẹ́ẹ̀ lè jọba tí wọ́n introduce èèyàn sí pé kó fi ṣe INEC chairman tó ń gángan ọ̀dẹ̀ dóńtọ̀ mọ̀ tí ò rírí tó dé accept wọ́n ti parí iṣẹ́ ni jẹ̀gá bá jẹ̀gá ẹ̀ jẹ̀gá jẹ́ àga Jonathan dànù wọ́n ráàyè ṣe dáadáa. Okay, election organized by INEC under a Fulani chairman, Professor Jega. General Buhari, retired, was sworn in as the president. This saw the emergence of a Fulani president through a dodgy election, hence the planned violent war was averted. Gbogbo tí wọ́n ti múra lẹ̀ pé àwọn jà, àwọn sọgbódilé, àwọn sọgbẹ́dìgbòrò, àwọn fàjàngbọ̀n, ìjàngbọ̀n wá ṣe é fà mọ́. Because ẹni tí wọ́n rò pé yọ jà kọjá, ó gbé ilẹ̀ wọ́ọ́rọ́wọ́, ó accept defeat, ó congratulate winner. Ìdáwó lẹ tún fẹ́ jà ńgbà tẹ́ gbáyàn lójú tó tún dọ̀bálẹ̀. Ó sópa mí mo pọ́nnu lá, ó bojú ẹ̀yìn mo fi dọ̀bálẹ̀ ge. Ọwá tún yẹ gbá sọ fẹ́ nà mí ni ó tó bẹ́ẹ̀ sọ pa mí ni. Ẹ lè ó lè ní ẹmu ó lè ní wọ́n dẹ̀ dì í mú pàpà kókó. Ńdó dídà ẹgbàá lọ́wọ́ ẹ̀ ẹni ó fi lẹ̀ ọ̀yá eré tètè alele wọ́n dẹ̀ tó ń sá lọ ẹ bá tún gbá tẹ̀lé lẹ́yìn ṣé ẹ fẹ́ pa ni. Ẹ ti ní ó ju ìjọba lẹ̀ ó ti jù ú lẹ̀ fún ìjà kílẹ̀ tó ń bá jà kò ṣeé jà mọ́. Wàhálà bá dé Buhari ìkúnlẹ̀tì òun dórí àga kọ̀wé ẹ̀yìn wò mọ́ bọ́ bá jẹ́ ntọ́ gbọ́n ni àwọn tó kó wá pé tó ẹ ti rẹnu lẹ rẹnu ọkọ o ń ta ọ̀rọ̀ ta rò pé yóò wọ́n bóró ó ti pọ̀n mérukọ́ ń ta ti rò pé yóò le ìsílẹ̀ ni so kò sí nǹkan kan méjì pé kẹ́ máa padà síbi tẹ́ ẹ ti wá lọ. Màá sọ fún àwọn èèyàn kan kí wọ́n fún kan pay yín off kan sanwó yín kẹ́ ẹ máa lọ. Ṣùgbọ́n torí wípé àkọ́ àpò làákọ́wó ni wọ́n fi ṣe wọn ò wúlò fún mission kan kó yẹ kí wọ́n lè wúlò fún mission míì. Àwọn ìjọba kan ti jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé àwọn machinery tí wọ́n fi ń gbẹ̀mí àwọn alátakò wọn gbẹ̀mí àwọn tó bá bú wọn gbẹ̀mí àwọn tí wọ́n bá fẹ́ gbẹ̀mí ẹ̀ tẹ́ẹ̀fì ní traces ìjọba míì dẹ̀ dé ó dẹ̀ sustain wọn kò tú wọn ká. That means wọ́n ó lè padà wúlò fóònù náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ra wọn èèyàn lábì yìí. Buhari ò rí wọn lò fún yẹn bọ́ wọn fẹ́ jù wọ́n nù wọ́n ní wọ́n jẹ́ wọ́n lé egun ni ẹ jù ú lẹ̀ wọ́n lè ràn díẹ̀ wà ń bẹ̀. Ó ń dẹ̀ ní kò mọ bí wọ́n ṣe fẹ́ tọ́jú wọn kò mọ bá a ṣe tọ́jú èèyàn kì í ṣe nature ẹ̀ wọ́n fa àwọn eléyìí lẹ́nu ibi. So contrary to expectation, the machineries in the various camps were abandoned. Wọ́n abandon wọn kàn sí wọn mọ́ ebi sì rèé kò mọ̀ pé ó kàn ò sí nlé bójúmọ́ bá ti mú ibi á máa pa ni òsàbí ọ̀fun òsì jojúmọ́ ni ó béèrè ẹbọ ẹ̀ńtẹ́ kó sí kámpù kì í ṣe pé gbọ́jà sí wọn wájú kan máa tà wọ́n jẹun. Were abandoned, no more food and essential supplies. The relationship between Miyetti Allah, El-Rufai, now a state governor, and Dambazo broke down. Ńgbà tí wọ́n ń pè lókínní yìí Rufai ò tí ì di gómìnà ṣùgbọ́n ńgbà tí Buhari ti wọlé òun náà ti di gómìnà àti wá rí gómìnà dẹ̀tì àti rí Buhari dogun. Àwọn eléyìí ò wá wọ́n hun sẹ́lòmíì mọ́ alága Miyetti Allah ni wọ́n hun sí lọ́rùn pé ẹ̀yin lẹ kó wa o ẹ̀yin lẹ invite wa o lẹ́ni wọ́n ó ṣe báyìí fún wa wọ́n ó ṣe báyìí fún wa o ńlá wa lẹ́ta wa stranded sáà ní jẹun agbára Miyetti Allah nìkan wa káàyàn 4,000 láti jẹ àbí 3,000 láti jẹun bí àwọn 4,000 tán fi sí Chad sáwọn náà ò ní jẹun ni that's 7,000 people. ẹ jẹ́ àjọ jókòó wò ó ká sọ pé 100,000 naira wọn láwọn máa fún ọ lóṣooṣù ẹ bá ń ṣí ẹ wo iye tó jẹ́ àbí ká sọ pé 100,000 náà fẹ́ máa fún ọ. So El-Rufai arrogantly declared that they were not needed anymore and they should go back. Exactly bó ṣe ṣẹlẹ̀ nu.
àkíní problem yín gan àṣà lóyún mọ́ ẹ máa lọ síbi tẹ́ ẹ ti wà àwọn eléyìí wá sọ pé lọ síbo nígbà tí sọ fáwọn ìyàwó wa pé dídé tá a bá dé tẹrùtẹrù lábùkẹ́ ọ̀wọ̀lú á wọlé towó ni ká máa lọ bẹ́ẹ̀ lọ́wọ́ òfo láì fún wa ní nǹkan kan ẹ̀ ń ṣeré ni àwàdà lẹ́ ń ṣe o ńdọ́jẹ́ kan kọ́kọ́ fi dán hàn El-Rufai fúnra lára ẹ̀ nínú ìjọba rẹ̀ wọn akọkọ àwọn abúlé báyìí wọn ò dédé pààyàn lọ rẹpẹtẹ ńbẹ ní Kaduna wọn á jiyàn gbé rẹpẹtẹ Rufai ó pe Miyetti Allah pé kọ́ bọ̀ ń persuade wọn eléyìí wọn sọ pé persuasion kan ò sí owó ni ẹ kó wá ẹ jẹ́ kóun sẹ́tù wọn kán tètè máa lọ làwọn alákọ̀ọ́rí ọ̀sẹ̀ tù wọn bọ̀rọ̀ okay arrogantly declared that they were not needed anymore and they should go back. Consequently, the pípáyín in Kaduna commenced as a warning to El-Rufai, but it did not bother him. He declared that he had paid the people carrying out the killings and they did not want to stop. Can you imagine that? Ó ní ká máa wò ó àwọn tó ń pààyàn o mo ti sanwó fún ọ o ẹ̀yin náà gbọ́ngbà náà tá a máa wò ó pé bóyá mistake ló fi sọrú ẹ̀ a ti sanwó fún ọ o wọn ò fẹ́ dáwọ́ dúró ni o so the Nigerian police did not bother to call Gómìnà El-Rufai to give further clarification on this. Ńgbà tó sọ bẹ́ẹ̀ kò sí iléeṣẹ́ ọlọ́pàá tó pè lóòótọ́ iléeṣẹ́ ológun ò pé ìjọba ò pé ìjọba àwọn ni ó pé ìjọba tó ránṣẹ́ náà ni ó pé àbí. Many things ló yẹ ká question lórí orílẹ̀-èdè Nàìjíríà many things ló yẹ ká seek clarification fún ní Nàìjíríà but we didn't. Business as usual ni ẹni àmọ̀rí ìbá kú òkú tí ì ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀ láàfin gbogbo ẹ̀ ṣe igi lọ́kàn mi náà wàhálà ilé ayé tiwọn nìyẹn náà ẹ jẹ́ kán mọ́ bá lọ bẹ́ẹ̀ náà bá a ṣe ń gbègbè ayé tí gbogbo nǹkan fi di wàhálà mọ́ wa lọ́wọ́ nìyẹn. So the machinery at the various camp decided to go about to find food for themselves. Yorùbá ní àṣẹ̀ṣẹ̀ wọn ológbò ní jìyà bó bá ti ń tóbi ọjọ́ mẹ́ta yóò tẹ̀kú ilé pàjẹ́ ẹsẹ̀ wọn ológbò lẹ́yìn ìyá ẹ̀ kékeré yóò máa ṣe pọ́lọ́rú yóò máa pọ́ yọ́ káàkiri ẹjọ́ pẹ́nu lé díẹ̀ kó dàgbà díẹ̀ kátẹ́gùn ọ̀fẹ́ sí kó rúra díẹ̀ kó nǹkan ó lè sáré yóò máa pe kújẹ fún rẹ̀ ẹ̀ nílò wàhálà mọ́. So ara wọn ti sílẹ̀ owó ebi ti bà wọ́n wọ́n wò pé ẹ wo bàbá jáde fúnra lára wa káwa ń tá jẹ̀bi ọ̀pá wa kú o náà fi fún àánú ogbó bẹ́ẹ̀ gbọ́ ọmọ Fúlàní kò sẹ́ni tí ó san ransom náà ìwá sí south wọ́n sàn rí gbogbo fẹ́fẹ́rìtì tá à ń ṣe flamboyant wedding flamboyant burial kásòkú ká má so ẹgbẹ́ ká pa màálù lọ rẹpẹtẹ ká wégele ká mọ̀ náwó fúnra wa lójú agbo náà wá wò pé ọbẹ̀ sọ̀n south ọbẹ̀ sọ̀n bẹ́ẹ̀ ẹjá lọ bí ọbẹ̀ ti sọ̀n nọ́ọ̀tì yìí gbẹ́ pọ̀ òkè ọ̀yà ìgbẹ́ àwọn eléyìí àlìmọ́njèrè kí lẹ́yìn lò láwọn eléyìí ní lọ́wọ́ ẹjá lọ bẹ̀ wọn náà wá kiri sí a láti Èkìtì dé Wàrájà dóṣogbo dọ́nà Ìbàdàn bíbàdàn dépínlẹ̀ Ọ̀yọ́ dépínlẹ̀ Ògùn dépínlẹ̀ Kwara wọ́n wá yọ sí wa. Okay, go about to find food for themselves by robbing people, going to farmlands and kidnapping. Bẹ́ẹ̀ni ó kó àwọn èèyàn wọn kọ́kọ́ ń lọ ìṣídà kan ti wá sunyín lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ bá dẹ̀ kọjá yìí wọ́n pa yín síbẹ̀ tàbí kẹ́ ẹ wá kí wọ́n kó tàbí kẹ́ ẹ wá kẹ́ ẹ jọ pín bí wọ́n ṣe ń ṣe ń gbà náà nù wọ́n gba nǹkan lọ́wọ́ yín lójú koro nígbà ó jẹ́ pé irin tútù ń bẹ lọ́wọ́ wọn tó sì jójú lówó tí ìṣògùn bá ń kì í wọn èyí sì sára bí wọn ò dá èèyàn kankan mọ̀ ẹni Ṣàngó bá pa àpagbé ni gidi Ṣàngó pa àpagbé mo bẹ̀ yẹn máa fẹ́ kun ajá o bẹ̀ yẹn máa fọ́ kàwé yẹn o bí èèyàn bá fi hàn wá àwọn Fúlàní tilẹ̀ yìí ó ń tọ̀ wọ́n jẹ yan rẹ̀ ń sùn àwọn tilẹ̀ yìí lájọ́ ń dùnàdùnra tá a jọ ń ra wàrà lọ́wọ́ ara wa àwọn eléyìí ọ̀gbọ́n wa ń pa ọ́ wọn ọ̀gbọ́n nǹkan kan ti gé hàn létí lọ Àṣàkẹ́ ti gé hàn létí lọ. So now robbing people, going into farmlands and kidnapping, Miyetti Allah made several efforts to contact El-Rufai and Dambazo
to appeal to them to provide money to return these fighters to where they came from. All efforts proved abortive. The mercenaries at this point vacated their organized camp and took to crime. Làwọn eléyìí wá ń wá hello ẹlẹ́gbẹ́ ẹ́lí kò dáhùn ẹ wo ẹ má yẹ nìkan kan lẹ́nu wọn jàre ẹ má yọ wọn lẹ́nu wọn àwa láti ṣe ní màtíṣe rẹ̀ a mọ̀ bá ṣe fẹ́ ṣe nǹkan ẹ wo ṣùgbọ́n ẹ pè wá wà ní dánilóhùn ẹ bẹ̀ wá ti ànígbọ́ o. Wọ́n bá bẹ̀rẹ̀ jàǹdùkú. The criminal gangs which emanated from these mercenaries were at this point described as bandits in order to differentiate them from other notorious terrorist groups like Fulani herdsmen, Boko Haram etc. Wọn ò papọ̀ mọ́ra wọn. Làwọn ń pè wọ́n jàǹdùkú lásán. Jàǹdùkú tá a mọ̀ mission ẹ̀ tá a mọ̀ ń tó fẹ́. Boko Haram ti sọ tán fẹ́. Herdsmen ti sọ táwọn fẹ́. Àwọn fẹ́ grazing route. Wọ́n fẹ́ cattle colony. Wọ́n fẹ́ káwọn máa dẹran àwọn pẹ̀lú sùúrù ibi tán bá lè jẹun kán jẹun. Pé làlàáfíà fi lè wà láàrin àwọn àtàgbẹ́ o. Àmọ́ mission tí wọ́n àmọ́ ibi táwọn ń lọ. So, following the untold destruction and pipayin which the bandits carry out, especially in Katsina and Zamfara, the northern leaders, in conjunction with officials of Nigeria government, requested Miyetti Allah to intervene and remove the bandit from Nigeria. Sẹ́nu lásán wọ́n fi remove wọn. Miyetti Allah returned demanding 150 billion naira. Okay, 150 billion ni. Ya èmi tí ẹ rò pé 1 million ni. So 50 million wọ́n á fún wọn gbà yẹn. 50 billion náà fún ṣé 50 billion náà fún wọn. Okay, 100 billion náà fún wọn. Okay, now Miyetti Allah returned demanding 150 billion naira to settle the bandits and evacuate them. Because ọ̀rọ̀ wọn ti dàbí ọ̀rọ̀ ẹni tó háyà irinṣẹ́ ìlérè. Bí a fẹ́ ṣèṣọ́jí ìjọ kan o, ẹ wá háyà irinṣẹ́ wá instrumenti. Ẹ wá sọ fẹ́ni tó ní instrumenti pé àti ìlò tán o, ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ o, iye ìgbà tá a bá fi lò a máa sanwó ẹ̀ fún yín. Àwọn yẹn lójú ogun ńjọ́ gbogbo ọjọ́ tẹ wá kó instrument yẹn kalẹ̀ ẹ bá àmọ́ fi kọrin ẹ bá àmọ́ sí ẹ lò ó sí ẹ ságbà kalẹ̀ ńbẹ àbí ẹ sanwó ẹ̀. So àwọn yẹn accumulate iye owó tó yẹ káwọn ó gbà fún iye ọjọ́ tán fi wà lọ́jọ́ kó yẹn pọ̀ bẹ́ẹ̀. Iye ọjọ́ ni wọ́n kà fẹ́ẹ̀ tí ó sanwó fún wọn kì í ṣe pé ó kàn déédéé fún wọn ní yẹ ní amount money pé ọya gba 50,000 máa lọ 100,000 máa padà irọ́ o wọ́n ṣí kalẹ̀ fún wọn. Billion naira to settle the bandits and evacuate them. The government turned the offer down and restricted itself to the payment of 100 billion naira. Buhari san o nígbà náà o èmi àtẹ̀yìn sì mọ̀. Shamefully, Godwin Emefiele raised 100 billion naira for the settlement as the condition for his reappointment as the central bank governor. Allegedly o. I was not there. I don't know. Ṣùgbọ́n according to so pé 100 billion naira ó ṣe wá lé ẹ sáà sọ fún mi náà pé ń tó ń ṣe ẹlẹ́ẹ̀kan sí ń tó ń ṣe ẹ̀kan sí o n bá ti kú òlélẹ̀ ìbọ́dún mi bá ti parí ẹ tún jẹ́ ń padà abẹ́ o gẹ́gẹ́ bí gómìnà central bank wọ́n dẹ̀ lélẹ́yìn òun náà ò lè ń lọ aburú ń bẹ̀ ebí mi ìfìlẹ̀ àti Buhari náà jọ parí ọdún mẹ́jọ yẹn. Right. Miyetti Allah collected the money and purportedly distributed it, but nothing changed. Ìgbà tẹ́ ti fi ìdúnlẹ̀ tó àwọn èèyàn lẹ́nu wò tẹ́ wá lílé tó lọ kí wọ́n máa lọ lé àwọn sì rí pé ìdúnlẹ̀ kan bẹ́ẹ̀ ń bí àwọn gbowó àwọn tó fẹ́ wá kun fún ọ̀wá lọ mọ́ ṣé ẹ mọ iye wọn ni. Nígbà tí wọ́n wà ní káàmpù lẹ́ máa ṣe rókọ̀ láràárọ̀ pé ókè o èèyàn mélòó ló wà ń bí o èèyàn 1000 ni o èèyàn mélòó ló wà ń bí èèyàn 500 ni o ókè ká lè mọ iye oúnjẹ èèyàn tẹ́yàn tá a fẹ́ kó wá ni o nígbà wọn tí wọ́n fọ́n ká gbòòrò yìí bó lẹ́ ṣe rí wọn ṣàjọ padà. Àwọn eléyìí bá gbowó Miyetti Allah náà yọ gẹ́ẹ̀ni ẹ̀sápò náà nígbà tí ọgọ̀ tó wọn gọ̀ bíi tèmi kò gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀ kan tí kejì ń wòran tí ò lè sá lọ. Òun àpapín ni
ẹni tó lọ ó bá bá àyànwó ń ṣe ọdún ìwọ náà fi séńjì díẹ̀ lé lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí mìyẹ́ tí alágbẹ̀tọ́ tiẹ̀ ọ̀rọ̀ àti ó pín ìyókù fún lé wọn lọ́wọ́ jájájá àwọn eléyìí wá wò pé ilé ò tí ì tó mú lọlé o sẹ́ni tó wá láti Mali ni ó mú ìyẹn lọlé. So in a bid to control the damage, President Buhari directed that Ruga initiative be set up to create colonies for these fighters in every state in Nigeria. Ṣé ẹ gbàgbé nígbà náà ni wọ́n kọ́kọ́ sọ pé Katu colony or Ruga settlement. Ìmí wà nú àwọn tó jáde ńgbà náà pé láéláé kì í ṣe ńlẹ̀ Yorùbá láti fọ́n ńlẹ̀ o bẹ́ẹ̀ bá ní ìdílé ilẹ̀ pọ̀ nọ́ọ̀tì ẹ fọ́n ńlẹ̀ tó bá wù yín bẹ̀ yẹn. Buhari náà ti wá wò pé kán má padà lọ mọ́ kán dára wá ń bì yìí so tán bá dára wá ń bí nọ́mbà wọn ti pọ̀ sí wọ́n mọ̀ fẹ́yàwó ń bí wọ́n mọ̀ bímọ sí ẹ wá wo tán gbé tán pè ní Ruga settlement nígbà yẹn ní Ruga settlement ẹ máa fún wọn ní 30,000 hectares of land anywhere you will give them 30,000 hectares of land so inú 30,000 hectares of land yẹn ibi tí kálukú ti fẹ́ sin màlúù rẹ̀ yọ wà ń bẹ̀ wọ́n á ní school síbẹ̀ wọ́n á ní mosque síbẹ̀ àwọn ọmọ wọn hàn ní jáde kúrò nínú Ruga settlement yẹn náà fi pè ní Ruga settlement iléèwé ó wà ń bẹ̀ primary secondary mọ́ṣáláṣí ó wà ń bẹ̀ ilé kéwú ó wà ń bẹ̀ market ó wà ń bẹ̀ báǹkì ó wà ń bẹ̀ tí wọ́n gbogbo tán fẹ́ pátápátá nínú ìlú nìyó wà ń bẹ̀ tọ́ba tí wọ́n fẹ́ dìbò wọ́n máa wà established to some length tó jẹ́ pé wọ́n bá di lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ bá lè fẹ́ dìbò ìjọba àbílẹ̀ wọ́n wá ní kẹ́ fáwọn local government tiwọn tàbí kẹ́ fún wọn ní area office wọ́n á wá lẹ́yìn tí ń díje dupò látọ̀dọ̀